dédé àsìkò yìí ìròyìn Yajoyajo ni mo mú wá sétí ìgbọ̀nyín láti kànnì jígí alára kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àjọ tó ń rí sí ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ Hajj lórílẹ̀‐èdè Nàìjíríà ti kéde síta pé ìjọba kò ní san owó ìrànlọ́wọ́ lórí ìrìn àjò Hajj lọ́dún 2025. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ náà Fatima Usara fi léde fáwọn akọ̀ròyìn ló ti sọ pé ìjọba kò ní lè máa ran àwọn arìnrìn-àjò lọ́wọ́ mọ́ nítorí bí ìpàṣípààrọ̀ dọ́là sí náírà ṣe ti lọ sókè. Nínú ọdún tó kọjá, àkọsílẹ̀ fi hàn pé kò dín ní 90 mílíọ̀nù náírà tí ìjọba fi kún owó ìrìn-àjò náà. Alhaji Nasidi Yahya Sulaiman tó jẹ́ onímọ̀ nípa ìrìn-àjò Hajj àti Umrah sọ pé nǹkan tí ìkéde náà túmọ̀ sí ni pé owó ìrìn-àjò Hajj lọ́dún 2025 yóò wọ́n ju ti àtẹ̀yìnwá lọ. Èyí ní ṣe pẹ̀lú iye tí dọ́là bá jẹ́ lásìkò náà. Àmọ́ nǹkan tó dájú ni pé tó bá sì wà ní iye tó wà báyìí, ẹgbàá 6 lórí dọ́là kan, àwọn arìnrìn-àjò yóò san owó tó tó mílíọ̀nù 10 náírà ní ọdún 2025. Tí dọ́là bá tó ẹgbàá 2, á jẹ́ pé ìrìn-àjò Hajj yóò ju mílíọ̀nù 10 náírà lọ. Bẹ́ẹ̀ bá gbàgbé, ìjọba àpapọ̀ dìde láti pèsè owó ìrànwọ́ fún àjọ náà láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn arìnrìn-àjò lọ́dún 2024. Alhaji Nasidi ṣàlàyé pé ohun tó tún dájú báyìí ni pé iye àwọn arìnrìn-àjò yóò dínkù. Tó bá jẹ́ pé èèyàn ẹgbẹ̀rún kan ló máa ń lọ tẹ́lẹ̀, 50 ni yóò lọ ní 2025. Lọ́wọ́lọ́wọ́, àjọ tó mójútó ìrìn-àjò Hajj NACON kò tíì gbé iye owó tí àwọn èèyàn yóò san fún ọdún tó ń bọ̀ jáde. Àmọ́ àwọn àjọ ní ìpínlẹ̀ ti bẹ̀rẹ̀ sí kéde pé kí àwọn èèyàn máa san owó sílẹ̀ tí àwọn míì sì ń béèrè tó mílíọ̀nù 8.5 náírà. Kò ní jù bẹ́ẹ̀ lọ lórí ìròyìn Yajoyajo fún ti àkókò yìí. Orúkọ tèmi ni Adépọ̀jù Adéyínká láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá subscribe sí ìkànnì jígí alára kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.